Mo kí yín onílé lóko lọ́nà lẹ́yìn odi, ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi wípé ọ̀dẹ̀ ò dùn bí o. Ayọ̀ àti àlàáfíà la ó fi parí èyí tó kù nínú ọdún ìjà. Gbogbo ọmọ Yorùbá, IBB ti sọ̀rọ̀ o. Ó ní ẹ má gbẹ́bẹ̀ wọn, ẹ má gbẹ́bẹ̀ wọn o, ẹ má gbọ́ sí wọn lẹ́nu rárá. Ẹ kó àwọn ọmọ ológun wọbẹ̀, ẹ jẹ wọ́n run. Ta ló sọ èyí? Bẹ́ẹ̀ ni o, head of state ti Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, àbí ká kúkú sọ pé ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, ìyẹn IBB, ó ti rọ ìjọba àpapọ̀ Nàìjíríà pé kí wọ́n má ṣe gbẹ̀bẹ̀ agbésùmọ̀mí yìí tí wọ́n sọ pé àwọn sọ̀rẹ́ńdà, àwọn ju ẹsẹ̀ wọn lẹ̀. Ó ní kó má gbẹ́bẹ̀ o. Ó ní ẹ kó àwọn ológun wọbẹ̀, ẹ jẹ́ kó jẹbẹ̀nu. Ṣé mọ̀ pé wọ́n ṣe soldier will always be a soldier. Bàbá IBB sọ̀rọ̀. Bàbá gan ọ̀rọ̀ náà kàn wọ́n jáde wọ́n sọ̀rọ̀. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, IBD tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí, former ministry head of state Ibrahim Badamasi Babangida IBB, ó ti gba ìjọba àpapọ̀ nímọ̀ràn lórí wípé agbésùmọ̀mí rawọ́ ẹ̀bẹ̀ wípé àwọn ti juwọ́ sílẹ̀ o, àwọn ò dàlúrú mọ́. Ó ti wá rọ ìjọba àpapọ̀, ìyẹn federal government, pé ẹ má gbọ́ o. Bàbá IBB gan òun kò trust agbésùmọ̀mí. Ó ní ẹ má gbọ́ nítorí irọ́ ni ó wà nídìí ẹ̀. Ó ní kí àwọn ìjọba Nàìjíríà má gbọ́ nítorí irọ́ òun ló wà nídìí ẹ̀. Tẹ́ ẹ bá ṣe bẹ́ẹ̀ tẹ́ ẹ gbà, ó ní yóò tabalé yóò tabara oko. Tí a ò bá dẹ̀ gbàgbé, ṣé mọ̀ pé ìgbà tí àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà, ìyẹn ààrẹ Trump, tí a gbọ́ pé ó ju àdó olóró sí ìpínlẹ̀ Sokoto láti bọ́ǹbù gbogbo àwọn ibi tágbésùmọ̀mí wà ń bẹ̀. Ṣé mọ̀ páìpẹ́ lágbésùmọ̀mí ṣẹ̀ṣẹ̀ wá rawọ́ ẹ̀bẹ̀ sí ìjọba Nàìjíríà wípé ẹ dákun o, a ti juwọ́lẹ̀, ẹ̀mí wa ò gbé mọ́, àṣẹ mọ́, ẹ dáríjì wá. Now IBB ti ní kí ìjọba má gbà nítorí wípé tẹ́ ẹ bá tún gbàgbé, àṣà àti ìgbà sẹ́yìn ọdún díẹ̀ ni Buhari kó àwọn kan jáde tó sọ pé repentant boko ni wọ́n, tó dẹ̀ jẹ́ pé àṣẹ̀yìnbọ̀ la gbọ́ pé wọ́n padà wá ń bọ́ǹbù, wọ́n padà wá ń kógun ja ibi tí àwọn ológun wà. La gbọ́ pé wọ́n padà ń wọ military base tó ṣe ń pa lọ́tún ni wọ́n pa lósì, tó pa lógúnlógún bẹ́ẹ̀ ló ń pa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Ṣé wàá rí i pé nǹkan tí Ibrahim Babangida sọ nísìnyí, ṣé rí pé ó ti ń jọra wọn? Ó ń jọra wọn o. Tí àwọn agbésùmọ̀mí bá sọ pé àwọn ti yíwà padà, irọ́ ni o. Ìjọba Nàìjíríà ẹ má gbọ́ o, wọn ò yíwà padà o. Ẹranko tó wọn láyè yóò sí, wọ́n ń díbọ́n ni. Bàbá Ibrahim gan mọ̀ pé wọ́n ń díbọ́n ni o. Ó ní kò sí nǹkan tó jọ bẹ́ẹ̀. Tẹ́ ẹ bá tiẹ̀ fẹ́ gbọ́ ọ̀rọ̀ kankan, ẹ kọ́kọ́ gbàgbára lọ́wọ́ wọn mọ́, ẹ kọ́kọ́ kó wọn ní pápámọ́ra, ẹ rún wọn, ẹ mú wọn. Bàbá wa CJ Musa, Christopher Musa, ẹ dákun, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yìí gbogbo ẹ̀yin èèyàn ẹ bá wa share káàkiri, ẹ bá wa pín síasíá, ẹ jẹ́ kó dọ́dọ̀ bàbá wa Minister of Defence kí wọ́n lè mọ̀ pé ọ̀rọ̀ tágbésùmọ̀mí bá sọ irọ́ ni. Kí wọ́n kó ọmọ ogun wọbẹ̀, kí wọ́n run wọ́n, kí wọ́n gbàgbára lọ́wọ́ wọn, kó gba àwọn irinṣẹ́ wọn. Ìyẹn la máa lè ṣẹ̀ṣẹ̀ wá gbọ́n tó wí. Ṣùgbọ́n o, Babangida náà ti ní kó tí ẹ sáyè fún àdúnàdúrà. Ó ní tẹ́ ẹ bá pè wọ́n pé ẹjọ́ fẹ́ dúnàdúrà àbẹ́ ẹ fẹ́ gbẹ́bẹ̀ agbésùmọ̀mí, ìpalára ni o. Ó ní ètò ààbò tó mẹ́hẹ ó ṣẹ̀ṣẹ̀ wá lékan ni. Bàbá ní ó ṣẹ̀ṣẹ̀ lékan ni tí ẹ bá gba irú ẹ̀ láàyè, nítorí ọ̀rọ̀ dídùn kan kò lè ti ẹnu ìbọn wọn jò. Tó túmọ̀ sí pé irọ́ ni, àsán irọ́ ló ń bẹ́ẹ̀. Ó tún wá sọ o, ó ní ẹ jẹ́ ká kó ẹ̀wọ̀n ọmọ ogun síbẹ̀, ẹ má gbọ́ sí wọn lẹ́nu, ẹ
pa lógúnlógún, ẹ pa lọ́gbọ̀nlọ́gbọ̀n. Kẹ́ ẹ tó tiẹ̀ gbọ́ nǹkan kan náà, ẹ rí i pé ẹ ti ṣe ìdájọ́, ẹ rí i pé ẹ ti pa díẹ̀ lára wọn. Tó ṣe rí i pé ọ̀rọ̀ náà ni Babangida náà ti sọ lórí ẹ̀. Ẹ wo ẹ jẹ́ n gbá tẹ̀jíṣẹ́ àwọn ènìyàn mi nítorí ó ti pẹ́ tí Babangida ti sọ̀rọ̀. Bẹ́ẹ̀ la àwọn èèyàn ní ọ̀rọ̀ gidi ni bàbá sọ o. Nítorí pé àwọn tó ti ṣèjọba tẹ́lẹ̀ rí rèé tí wọ́n ti mọ bó ṣe rí, tí wọ́n ti mọ ibi tó ń lọ. Bẹ́ẹ̀ ẹ ti mọ̀ pé once a soldier will always be a soldier. IBB ọmọ ogun tó dáńtọ́ ni. Bẹ́ẹ̀ ni o, bẹ́ẹ̀ làwọn èèyàn ní bàbá a dúpẹ́ o fún àmọ̀ràn yín. Ṣùgbọ́n ó ṣe ní láàánú pé ìgbà tá àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà wá dá sí ìpànìyàn yìí lẹ́yìn náà ṣẹ̀ṣẹ̀ wá sọ pé ẹ jáde. Ohun tó yẹ lè sọ ni pé kí ìjọba mú gbogbo àwọn alátìlẹyìn fún agbésùmọ̀mí kí wọ́n tì wọ́n bọ́ta, kí wọ́n tì wọ́n bọ́ta kó má bàa fi tiwọn kó bá wọn tí àwọn àjọ orílẹ̀-èdè Amẹ́ríkà tí wọ́n bá bẹ̀rẹ̀ sí ní ṣe ìdájọ́ wọn. Bẹ́ẹ̀ bàbá wọn ni God bless you for us o. Ìyẹn our ex-president IBB Ibrahim Babangida. Bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ńlá lẹ sọ nítorí ẹni kí àrùn wọn crack down on agbésùmọ̀mí. Babangida ẹ ṣe léyìí náà. Bẹ́ẹ̀ lélẹ̀ sọ̀rọ̀ òní lóòótọ́ o. Bó tilẹ̀ jẹ́ pé Babangida ò ní àkọsílẹ̀ tó dáa náà lọ fà lórí ọ̀rọ̀ Nàìjíríà. Ṣùgbọ́n ẹ ti ẹ̀ sòótọ́ ilé iná. Wọ́n ní ẹ sòótọ́ ilé àyìn àdúpẹ́. Bó tilẹ̀ jẹ́ pé ìgbà táwọn àjọ Amẹ́ríkà bẹ̀rẹ̀ lẹ ṣẹ̀ṣẹ̀ wá jáde pé iná lóòótọ́ lẹ́nu. Ẹgbọ́n tí eléyìí sọ. Bẹ́ẹ̀ ni o, Kabir ó ní ìgbà tí àwọn Amẹ́ríkà wọlé ní ohun gbogbo yàtọ̀. Gbogbo bí wọ́n ṣe pa àwọn Kristẹni kò sí èyí tó ń sọ̀rọ̀ rárá. Now ìjà ti wá yí padà báyìí. Àwọn agbésùmọ̀mí gan ẹ̀mí wọn ò balẹ̀, wọ́n wá ń tọrọ ìdáríjì. Ẹ má gbọ́ sí wọn lẹ́nu o, ìjọba Nàìjíríà. Bẹ́ẹ̀ ni ẹ jẹ́ ká àtẹ̀jíṣẹ́ kan tó kù yìí ká gbọ́ ohun tí eléyìí sọ. Bẹ́ẹ̀ lélẹ́yìí sọ̀rọ̀ ó ní ìgbà àkọ́kọ́ rèé tí máa rí pé olórí mùsùlùmí sòótọ́ ọ̀rọ̀, ó sọ̀rọ̀ gidi kò fi rọ́kun. Wọ́n nígbà àkọ́kọ́ rèé o. Tó ẹ̀yin ìyá mi ẹ̀yin bàbá mi, a ò ní rí jù báyìí lọ nítorí àjò lè dùn títí kó nílé má relé o. Bó pẹ́ bóyá ilé làbọ̀ sinmi oko ẹ̀dá. Ẹ bá wa like, ẹ share, ẹ subscribe, ẹ tẹ̀ sójú ẹ o. Ẹ jẹ́ yà wọ́n yàn pé Yorùbá Nation is the only solution. La fi ń kí pé God bless Yorùbá Nation. Ọlọ́run á bùkún orílẹ̀-èdè wa o. Ó dàbọ̀.